بالله وكنتم أمواتا. Dídí oṣù mẹ́sàn-án alájà wa Khadija Albẹ́sìgà dìínì ìyá yín Bọ́lájí ìfẹ́rù yìí kàkiri rẹ̀. Irú yìí yóò bí kiri, irú yìí yóò bí kejì, irú yìí yóò bí kẹta, irú yìí yóò bí kẹrin, ó bí yìí níbi ẹ̀. Àwọn gbàgbọ́ rẹ̀ ẹ máa dúpẹ́ gbàgbọ́ ìyá yìí. Ọmọ ní òsì ní, ọmọ kọ́ ní òsì ẹlòmí. Ẹlòmí òsì ọmọ ní. Bá nẹ́bí ti lọ́la tó wájú ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Bọ́lọ̀hún ti pọ́n alẹ́ tó tọ́lọ́hún sí lọ́rẹ̀ rẹ̀ pé gbogbo ọ̀lẹ́sẹ̀ wà nẹ́bí ọ̀lẹ́sẹ̀ ìfẹ́ ni tòun ti bẹ́ẹ̀ ọlọ́run fi ní ọmọ mẹ́fà ìlú ànẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànẹ́bí ilé ajú kalẹ̀ báyìí ọmọ mẹ́fà ló sí. Ẹ bá rẹ̀ ti lé tí láńlọ́ọ̀dù ló sì kìíní ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gbé wọn láti èkó ẹ̀tún bá dárò ní méjì. Ó tún ti sà wọ́n nílé wúpà kan ó di mẹ́ta ó ti sà wọ́n ní wọ́n gbé kan lọ àrímọ́ ẹ̀ẹ́kọ̀tà wọn yóò gbé káàdìkà ẹ̀lọ́pẹ̀bá wáyé sọ́nà àtàǹkẹ̀ àwọn tí ń ṣẹlẹ̀ o wọ́n fẹ́ sáfò nílé lọ́dọ̀ dáńgbò ní ọlọ́wọ́ sí mẹ́fà mẹ́fà ní ọlọ́wọ́ sàánú ìyá tí ọ sàdúrà ọmọ mi ní kọjá sókò ní ọlọ́sí bá fún ẹ má gbàgbé ìyá yẹ gbogbo ẹni má gbàgbé ìyá yẹ láyé ààbùn lọ́mọ àwọn ọmọ yóò gbàgbé wọn náà ìyá lára ológógóró ni bàbá mi ìyá ò ní tí ó mú ayé ọmọ mi ní ọmọ sá ìyá mi kó aṣọ mi ó sì dì ọlọ́dọ̀ wá sí àgbáyé mo sì kéré bá ti kalẹ̀ àfáàbí àwọn pọ́jìwé ẹ̀rí ní fi kíyàn pẹ̀lú àti àgbáyé ẹ̀rí ní mọ́ rẹ̀ ní kí ọ ní ẹ̀lẹ́ àwárún èmi tí mo dúró tí mo jẹ́ mọ́ gẹ́gẹ́ ọmọ yìí gẹ́ gbàgbé ọ̀rọ̀ fún ètí ìmọ̀ dára wá ní àfásàmọ́rí wájú tí mo bẹ́ẹ̀ wà á jọ yá mi ní mo mú wá ní mo gbòyí ìwọ̀n àrùn òbí ẹ̀ẹ̀kẹ̀ ìwọ̀n odidi ọmọ wọ́n sádàkẹ́ nígbò òṣèrè wọ́n sàdúrà àdúrà yìí náà ni wọ́n sàdúrà kan ṣáàlá ọ̀rọ̀ wọ́n sì rẹ̀ ti fẹ́ kí ló kọ́ rẹ̀ mo ní Bukhari Musa olóko àgbàlagbà ìtọ́jẹ́ mọ́ tó mú àti sọ pé ó mú àti àgbáyé fi ní olóko àgbàlagbà bàbá wa dájá àgbà Musa ni wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ìmáàmù ìyá mi wọ́n sì ní ìyálẹ́rọ ọmọ gbogbo wàhálà náà tó wá sí ìyá mi ò jẹ́ àríkín gbogbo ẹ̀ntẹ́ ní aláìtẹ́ bá tọ́jú ya yẹn sí àgbàkùrọ̀rọ̀ tọba kò tó jẹ sọ fún ìyàwó rẹ̀ bọ́ bá gbéyàwó rẹ̀ léyà rẹ̀ ní ọ̀dá bóyá lọ́wọ́ rẹ̀ jẹ̀ náà bí alájà mo sọ ẹ̀yìn náà ọ̀yẹ̀ kẹ́yìn náà máa ń sọ gẹ̀ẹ́tù ọmọ yóò ní kúrọ̀ fẹ́ bá ní ìyá rẹ̀ lẹ́nu fẹ́ wà bá ní ọmọ ọlọ́mọ wọ́n fi ṣàánú mi ní ṣé wọ́n fọmọ fún ni ẹ bá wọn ìyàwó náà wọ́n fọmọ fún gbogbo ẹni tí ó ráyà rẹ̀ láàrin fún ìyàwó ẹ̀ dáná wọ́n jọ lọ́jọ́ kìí àwọn ìyàtọ̀ kẹlu wọ imú rẹ̀ báyìí tó fa ìkúnyányá ó sì tú àwọn sángánà ti sì ìwúlé lè fẹ́ bá kí ló kó àlùbáríkà kó lára àwọn kí ló ká àlùbáríkà kó lára àwọn ìyá àti sí ebi pápá sí ló kù ti ń gba àlùbáríkà nìkan inú àwọn ìyá tó fa aṣọ kúrò níta báyìí tó gbé di ọmọ bọ ìtàn tó wá fi kúrò sí sálẹ̀ inú wọn nìyá yí wà kìí sáyé pápásí àwọn ti sí ọ̀tọ̀lẹ́ntọ́ pọ́mọ wọ́n lọ bí ìyàwó rà bí reception ọ̀wá lè pọ́ ọmọ torí aṣọ òsì tí wọ́n mú ẹwà gbọ́mọ fọ́ ẹ̀ nìkan òun pa á fi dà bọ́ lẹ́nu pápásí bẹ́ẹ̀ tó bí mẹ́fà wá bí bọ́
máa lọ sábẹ́ igi ń ta má jẹ́ kó sunkún o tó wá sunkún kó pàṣẹ fún òun bẹ́ẹ̀ nù lé àwọn ìyá àtàná àwọn ọmọ ìjókòó tẹ́ wọ́n bá mú gbogbo tí wọ́n bá ń lọ àwọn pẹ̀lú àwọn ọmọ wọn ni wọ́n lé ìyá mi jáde nù lébi láti ṣe kẹ̀kẹ́ mọ́mọ́ ẹ jáde náà ọmọ yín lọ tọ̀ sí pé ẹwẹ́ ìgbẹ́ ẹ̀dàmù àbúrò mọ́ wà ní ìpò yẹ́ yẹ́ wá torí ní sàárè yìí ẹ̀dàmù kò ẹni tẹ́ tọ́jú ya ní ẹsẹ̀ ìgbàpọ̀lọ́pọ̀ yá mẹ́rọ ọba ti pé ní ìrùsí ní kí ní tí àmì bẹ́ jẹ́ ti ní fún jẹ́ ìyájọ́ mọ̀ fọ̀gbẹ́ tí ò ní síntọ́ ìyájọ́ mọ̀ fọ̀gbẹ́ rẹ̀ tí ò ní síntọ́ dáadáa ìdàgbà yóò fọwọ́ fàgbẹ́ báyìí kò sì ní síntọ́ ìyá náà lè kò fún ẹ̀yọ́ أمي ما أغلاها هي في عيني ما أحلاها kí ló bá fi sẹ̀sẹ̀ fún ìyá rẹ̀ ìfi ọlẹ́rẹ̀ هي في قلبي لا أنسى أنا أهوى نورديها aláyẹ̀lẹ́gẹ́ ìyá ń pọn mọ́ bẹ̀tí rẹ̀ wọ́n àlẹ́ wọ́n wá fọwọ́ tọ́ bí mọ́mọ́ bẹ̀tí yìí hàn ó lè ṣe ọmọ yìí tí ń súnkú kìí lẹ́gbẹ̀ẹ́ wọn nítorí tí ẹ gbọ́ ní ọ́n díìsì ìyá rẹ̀ Ummi ọwọ́ ajé èèyàn náà tọ́jú ẹ̀ àgbìlá. Ọ̀pọ̀lọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé bọ́bá kún tẹ́ mi, èmi tọ́bá kún tẹ́ mi Buhari ọ̀jẹ́ pé fún ìyá mi. Ummi àgbìlá. Ẹ máa lọ náwó kárí mi ń ta. Ọwá fi ìyálẹ̀, àwọn gbogbo ìyá rẹ̀ gbé ilé wútawúta. ẹ bá bùbí alájẹ má fi nǹkan kan sí o. Ọmọ rere. Ẹ bá ti gbogbo àwọn alájà, gbogbo ẹ̀mí lásán ní ẹ̀ta sí. Ẹ má fi kankan sí olúmọ̀ lè jẹ jáwọn lè jẹ láwọn alájà yàrá lọ fún bẹ́ẹ̀ sí ẹ̀ tó lọ bá mú ẹ wá sá sínú kí ní ẹ̀yìn wá ń jẹ ẹja odò ìyá òsìsọ kankan ń tẹ́ ọ̀pọ̀ sí ọdẹ sí jẹ ẹnu bí ó ti sọ̀rọ̀ ni ọlọ́run sọ̀rọ̀ Hiya fi aini ma ahala. Bọ́lá bí Abdullahi gbogbo yín ẹ̀yin obìnrin ẹ má jọ jágbó àtòrí nìkan bẹ́ẹ̀ bá tún ṣe sàá bí ọdún kan ẹ tó pa àwọn afá déédéé mọ̀ tí bá yín bá ká ẹ̀rẹ́kẹ̀ bá ṣàdúrà dáadáa rí pé ọlọ́ba mọ́ ìyá wa ọlọ́ba wa tó kí òkú wa ẹ má jọ jágbó àtòrí nìkan àmì àdúrà fìdáwó dọ́bẹ̀gbẹ̀ lásàtẹ̀sí pẹ̀lú ìyá àwọn ọmọ sí kankan mọ́tò àwọn abẹ́rẹ́ kó tó ti àyíkò láyé ẹ̀ máa gbọ́dọ̀ pọ̀ ọdún sásọ tẹ́ ń pọ̀ lọ́pọ̀ ọdún rẹ̀ wọ́lọ́dọ̀ ẹ̀rọ ti yà máa wọ́n bẹ̀rẹ̀ mọ́ sàárè ní sí ẹ̀jẹ̀ bá ní sí ọlọ́ọ̀tà ní sí ẹwà kò yá ìpè pé a ní wẹ́lá ìyá hot àbọ̀ wá sọ ní tí ó gbóná bó ti kọ́ gbàgbọ́ ayé tó ọkẹ̀ tí ó gbé sàárè tí ó fún windows. La ilaha illallah. Bẹ́ẹ̀ bá dé mọ́kà ẹ lọ wo sàárì lọ́wọ́ bá sàárì wọ́n kọ́kọ́ pé yóò ga tó mi tí n bá kó nú ẹ̀ yóò ṣe déédéé mi ní jíjì bá wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ yọ yàrá méjì sálẹ̀ lọ́wọ́ wọ́n gbẹ́ kaba yìí nínú wọ́n gbẹ́ kaba yìí nínú wọ́n sì kan sí ẹ̀yìn tẹ̀ mọ́ra yín wọ́n sì kan sí ọ̀parí wọ́n wá yẹ̀pẹ̀ kí ẹnìkan ò lè rí egun ẹnìkan ó sì ń kú ọmọ ẹ̀ nísìnyí tó sì ara bẹ̀ tán tó ń wo pé ọkùnrin tàbí ogun ní tán sí sínú tó ọba yẹn kó bẹ́ẹ̀ tó lọ gádà sáré tó bá padà wá ó ní wọ́n bẹ̀ mọ́ ó ní wọ́n kò sáré tí ẹ̀ dà má wọ́n ti fún gbé ìyàwó bí 40. tàbí gbọ́rọ̀ ọkú tí ń gbé ẹgbẹ̀ ìdàpọ̀ sọ̀rọ̀ kú lẹ́gbẹ̀ẹ́ ní o gbọ́dọ̀ sá lọ ọ padà kú náà ni afáyà ya méjì ká máa lọ. Fàìdá kọ́dọ̀ lọ́rùn àlẹ́kà máa kọ́dọ̀. Wọ́n tó bẹ́yà yìí gbọ́dọ̀ fún àti pé gbogbo rẹ̀ tí ó ti pátá tó ń fi yọ ọ́gbọ̀n méjì. Fàlàhákùn bí sọ́bùrín
kò sí tó kù mọ́ gbogbo rẹ̀ ní tó ọwọ́ àti sùúrù. La takun mutashakiya. Má wàá jẹ́ ǹjẹ́ ọmọ kí mo ti pé wọ́n lọ́wọ́ owó láyé mi ti wá rí àdúrà lókùtọ́ ọmọ sí òun ti kọ́ fún ọ pé ọ̀ọ́dà mú láyé. Firakul ummi maradun. Kéèyàn má rí ẹ mọ́ kíyà ó lọ gbọ́mọ yẹn lọ́wọ́ ìyá àìsàn ni. Wa huzinu mu'abbadun. Bí ti ń já ìsàn Abdullahi Bọ́lájí gbogbo yíyányá bí ti ń já ìsàn ni kíyà ó gbọ́mọ lọ́wọ́ àìsàn ni. Àti kí tó ní rí. Wa huzinu mu'abbadun. Kámọ̀rí ẹni máa ìbànújẹ́ ayérayé tí ọmọ lọ láyé tó tọba Musa ọdún. Ibi tá lọ ìdí sí àdé káwọn ọmọdé ní ọmọ sí wọ́n ẹgbẹ́ ìyá mi bẹ̀rẹ̀ ìdí sí àkàwọn ọmọ tí wọ́n àdé problem. Ọ̀rẹ́ ní ìdálọ̀ fọ́mọ tí ní ìtàkà fún wọn ní 2000 fọ́mọ tí wọ́n fún wọn. Àwọn tí wọ́n ti máa fọ́mọ tí wọ́n náà gbọ́n. Aláyé àmọ́ yìí ń jẹun o. 500 náà lọ́nà bá. Ó ti mọ̀ káwọn ọmọ òde sọ̀rọ̀. Ó jẹ́ tó ìlú yìí. Bá a ti ń pòtí ìbẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí ní ìlú ìlú. Ẹ̀sà ẹ̀fì ló kú lẹ́lẹ̀, anáwó fún àwọn jẹun. Ìyá rẹ̀ ò ní sí náà. Wa hiya al-hisnu dafi'un. Ìyá rẹ̀ òun ló dín sọ tí wọ́n ti jí ọ̀dà padà fún yà. Ẹ bá sáyé pọ̀ pàpàpà, ìyá rẹ̀ sì dúró bí ọ̀dà. Ẹ dákun, ọmọ yín náà ni. Hananu. Ìgbà àyà dùnú ìnìyẹn ni. Hiya sa'adatun. Gbogbo ẹ̀yin mú máa fún àkíní àfáwọ̀ Ibrahim àwọn ọmọ yìí, àṣẹ́wò àkíní àwọn ọmọ yìí, alápánsápá àfáwọ̀ àkíní àwọn gbogbo wa yẹnyẹn ni. Ẹ̀jìnì àkíní nílò yìí, ó àkàtàntì kíní nílò yìí, ó gọ́ọ̀fúnà kíní nílò gbogbo wa yẹnyẹn. Nítorí ọmọ sí fún ọlá ẹ̀tọ́ ìyá rẹ̀ ni. Wa hiya ar-rida wal hayatu. Ẹ dákun ìyá wa ìnìdùnnú wa ó bẹ̀rù sáré kí ní kà lọ́wọ́ kò yé ẹni kankan bí n tẹ́mi náà mọ̀ kà lọ́wọ́ tí ò ní yé ẹni kankan. Òun nìkan bẹ̀rù sáré ni ẹnì kan ò lè sí àkókò kò sí pé ìwọ ni ó sì mí ìwọ sì mí ká lọ kò sí ẹjẹ ń tẹ̀lé màámi kò sí kálukú dákú ẹ̀kọ́. La yujadu firaqun fi hadhihi dunya. Ẹ lè rí òyà kan tí ń jẹ́ òyà kan láyé ní. As'abu min firaqil ummi. Abẹ́ẹ̀lẹ́gẹ́ tọ́wọ́ awúwo tó tó òyà kéèyàn mọ́ ìyá rẹ̀ mọ́ láyé kò sí òyà kan tó tó. Allahumma irham umma balaji. Takutu wí. Allahumma irham umma balaji. Alájà wa Khadija Àdùkẹ́ Agbẹ́sìnga Àdínì ìyá àwọn Bọ́lájí Abdullahi gbogbo yẹnyẹn bẹ́ẹ̀. Ọlọ́run sàkọ́ra kẹ́kọ̀ọ́. Waghfir laha. Ọlọ́run bá fi ní kí Alájà Àdùkẹ́. Kullu alamin firakin yunsa. Gbogbo tí máa jẹ́ òyà pátá àgbàgbé. Illa fi. Ọ̀rẹ́ ò fẹ́ràn ara wọn. Ọba yẹ yóò gbàgbé ọ̀rẹ́ rẹ̀. Allah. Ọ̀rẹ́ tí ó máa rántí ẹ̀. Gbogbo ẹ̀ lágbàgbé. Illa firakul ummi. Èyí tá a lè gbàgbé òun ni ká má rí ìyá wa mọ́, ká má ní ìyá láyé mọ́, kí yàrá ìyàwó di yàrá ẹlòmíì, ká sọ ìyàwó daṣọ ẹlòmíì, bí kú bá ti dé òpin dé. Yatajaddadu ka'annahu al-bariha. Ikú òyà ọmọ àtìyá ọ̀tún ní ọmọ jẹ́ pé yìí pé mọ́júmọ́ yìí náà lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ jẹ́ láyé. Li'anna al-mawta laysa lahu sahiba. Ikú tẹ́ rí ni òun ọlọ́rẹ̀. Fa idha ja'a al-mawtu. Bí kú bá ti dé. Intaha kullu shay'in. Bí kú bá ti dé yàrá lókòtò gbogbo nǹkan tán yányá. Ó di full stop bá nù. Laysa lahu makanu. Ẹ̀yà Màdájí Àdùkẹ́ Agbẹ́sìnga.
Ya Muhammad, ya Abdullahi, ya Bọ́lájí, ya àwọn ìyàwó obìnrin. Ipò ní ààyè. فالعالم كله بعصره مكانه. Gbogbo bí láyé láyé kú, òun ò ní ààyè. Ọ́fíìsì kìíní ni, ipò ní gbogbo bí lọ́fíìsì fi. لا تستطيع الهروب منه. Bọ́bá ìdílé kọ̀ságbára, bọ̀rọ̀fẹ́ ságbà. ولو كنت في بروج مشايدة. Kọ́dà kọ́ wà nínú ọ̀gùn lẹ́lẹ̀ lọ́hùn ikú, ìjàmù rẹ̀ báyìí tó yóò pìtọ̀. Mọ́dé o, ìwọ́ sáyé kó nígbà. Ẹ̀dá fún èmi mo pé gbogbo ayé ọlá níyàwó. Mo fẹ́ àwọn ọmọ kan láyé lẹ́pẹ̀jẹ́ ṣe tán ti púpọ̀. لا ينتظر أحدا. Ìbẹ̀nu wa ìtọ́ra rẹ̀ tí ò ní kọ́. Ìbẹ̀nu wa yìí, kọ́dà ò ṣe foundation kò ní kọ́. Ìbẹ̀nu wa yìí, òun ọkọ̀ tiẹ̀ lé líńtù, wọ́n tún rírin sí, wọ́n rí pákó sí, wọ́n wà tó tó búlọ́ọ̀kù méjèèjì ìtòkè. Ìtòótá ọlọ́run àdọ́yá. لا ينتظر أحدا. Ìjọ kàlá kà sọ̀rọ̀ lóbi akínà, àwọn afọ́dá lọ gbà. ولكن الكل ينتظره. Alájẹ ẹlẹ́gẹ́, a kà sọ̀rọ̀ lọ kílọ̀ ní ọkàn, kílọ̀ ní ó kó wá fún rẹ̀ pẹ̀lú bàlújẹ́, aṣọ mẹ́rẹ̀ẹ̀rin láti mẹ́lọ́dọ̀ mi.